yẹ kó dé ń dé kí n wá báyìí kí n lù ẹ́ lójú fọ́ kí n fọ́ ẹ lẹ́nu ìwọ dáyé ti bàjẹ́ 2 years mo fẹ́ fún 2 years oyún bíi 4 sí 5 jábọ́ lára rẹ why tóyún fi jábọ́ lára rẹ dókódó ẹ wo olóyìn burúkú lọmọ náà ẹ wo ògolódé o mi ò mọ̀ tẹ́lẹ̀ ògolódé ló jẹ́ kó fọ́lò olórí burúkú gbogbo àwọn olówó ayé gbogbo àwọn alágbára ayé tó wà lórí dm ẹ ni mo dìlítì èmi mọ̀ fún lọ́wọ́ olórí burúkú kò ní sí ọlọ́ba tiẹ̀ jẹ́ wèrè àgbà ṣọ́ọ̀bù àti àṣẹ ṣọ́ọ̀bù akọ́jà sí ṣọ́ọ̀bù ó kó sálọ ilé gbogbo ẹrù ilé ó kó sálọ olórí burúkú ojójú táwọn fámìlì ẹ di àṣẹmọ̀ view orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba jọ́sí ó ti wá ṣe lọ́dọ̀ ọba èní o ìyẹn kùnrin dámì olórí burúkú ẹ wọlé tí mo gbà fún kùnrin dámì olóṣó ọlọ́ba àti ìyá ẹ jẹ́ o rọ́mọ bí 2 years ẹ wọlé tó gbé 2 years o rọ́mọ bí ayé ti bàjẹ́ o ẹ lọ́ba ìgbà kébì wá lọ já ṣọ́ọ̀bù ẹ̀ àwọn olórí burúkú ni ṣọ́ọ̀bù tí mo gbà fún mo máa já lẹ́ni mo máa já ó yá máa já ṣọ́ọ̀bù yẹn dànù àwọn olórí burúkú ni ìyá rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọkàn orí mẹ́rin ilé tó gbé wèrè rọ́mọ bí àbókù rẹ̀ pa já ṣọ́ọ̀bù yẹn dànù ọdọ́ di bímọ gan orí lé gbé já ṣọ́ọ̀bù dànù wèrè já ṣọ́ọ̀bù wèrè àwọn tí wọ́n ti bímọ wọn rí lé gbé já ṣọ́ọ̀bù wèrè eléyìí burúkú ẹ̀yin tẹ́ bímọ fún mi ẹ máa ṣọpẹ́ o mo tún èmi tẹ́ pẹ́ lómi bímọ. ẹ̀yin bá sì mi ó jẹ́ kí èèyàn wà responsible wo calm down mo fi obìnrin mo fi kó ọ̀rọ̀ jọ ni tóbìnrin bá lóun ò ṣe mọ́ èmi ni mo ní gbogbo property mi ẹ wo gbogbo ṣíà ẹ wo gbogbo nulẹ̀ gbogbo bẹ́ẹ̀dì gbogbo sẹ̀kúsẹ̀ èmi ni mo ní. ẹ̀yin bá sì mi ò gbọ́ ọjọ́ ọ̀la mi ni mo fi train ọjọ́ ọ̀la mi ni mo fi package ọjọ́ ọ̀la mi òun náà kò wá sínú ọjọ́ ọ̀la mi because kò bímọ fún mi it's not among my ọjọ́ ọ̀la yes ẹ wò mí mo ní property mi ìwọ ọkùnrin ìwọ ra tv ra ṣíà ra bẹ́ẹ̀dì tóbìnrin bá ní gbogbo òun sílé níjọ́ tó bá ní òun ò ṣe mọ́ ìwọ ló ní kán ẹ wò èmi ni mo ní gbogbo property mi ẹ wò olórí burúkú bó fẹ́ fi gbogbo lé rìn ẹ wò gbogbo kíṣìn ọ̀la ó ní kíṣìn ẹ̀ ní kí ẹ wò wèrè ó ń sọ ń já ní olórí burúkú. ẹ̀yin bá ń sinmi ọlọ́run ṣé òkun ìtì lọ ìyẹn kun dámì tó bímọ fáláàfin Ọ̀yọ́ tí mò ń bá wọn Aláàfin Ọ̀yọ́ tọ́mọ because Aláàfin Ọ̀yọ́ ó ti kú kọlọ́fọ̀rún kẹwọn ọlá wọn ni mo ṣe bá a máa tọ́mọ olóṣó ló ṣe kiri èmi mo dè mọ́lẹ̀ mo fagbára tí mo ní ògùn tí mo ní mo fi dè mọ́lẹ̀ ìgbà kò dẹ̀ róyún ní là ń kọ́ńpléènì lójoojúmọ́ ló ń nà láì ló ń ṣorí burúkú ló ń ṣe ṣìnà tó fi pa Aláàfin Ọ̀yọ́ ó fẹ́ fi pa mí ó fẹ́ balẹ̀ mi jẹ́ polygamy ló gbé wá ẹ̀wò ó ti sá lọ ọlọ́run ó ṣe ogun olóògùn ọlọ́run ò ní já gbogbo olóògùn ego olóògùn ẹ̀jẹ̀ lẹ́jà ó fún mi lẹ́ràn jọ bá tiẹ̀ lọ má sọ mí kéegun ẹ̀wò ó ti lọ o ọlọ́run ó ṣe ẹ wọlé tí mo gbà fún wèrè ó ti lọ o àdìbàdàn ló ti wá o ọlọ́run ó ṣe ó ti lọ o orí burúkú ayé mi mo náwó sí wèrè lára mi kò rọ́mọ bí